olùpọ̀jọ́ kúdà ọba ìyanu ìyanu lórúkọ rẹ̀, ọba alábíà àṣàsí, olóòtú tí gbogbo ẹ̀dá ò mọ̀ pé bọ, ọba tó ní àrà, ọba tó lọ́gbà àrà, ọba tó ní àrà, ọba tó lóye àrà, ọba tó ní àrà, ọba tó gbọ́ngbọ́n nínú ọlá, òun ló gbọ́ngbọ́n nínú òye, ọba tó fún wa ní àsìkò pé a gba ilẹ̀ Oòduà tó ní yóò ṣeé ṣe fún wa. Ìbà alára ìbà jèrò, gbọ́rọ̀ ọ̀gùn nínú nílé àga, ìbà àwọn òòṣà mẹ́rìndínlógún tó ń bẹ lóde èrèjé, ọba alágogo ńlá tí gún korokoro, ọba mi òbílẹ̀ jẹ́ ọba jẹ́ntó wù, ìbà Olódùmarè o, ìbà àti yọ ọjọ́, ìbà àti wọ̀ oòrùn, ìbà lékèlèké tó fi tiẹ̀ ṣe sẹ́sẹ́ fún. Akọ́mọdé ilé, akágbá ilé, akóyúnú akásẹ̀ ẹ̀bí, Yorùbá nation no going back. Kò sí nǹkan kan tó lè yẹ èrò àti májẹ̀mú Olódùmarè, torí Ọlọ́run ló fẹ́ mélé iṣẹ́, kì í ṣèmọ̀ ẹ̀dá. Tó bá jẹ́ ẹ̀dá ni a ti sú. Ẹ bá wa tẹ like, ẹ bá wa tẹ love, ẹ bá wa share ètò yìí. Bẹ́ẹ̀ ṣe wọlé, a kí gbogbo yín. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́, Ọlọ́run bá mi lọ́rọ̀. Lónìí ẹ gbóhùn olóyè Chief Sunday Igboho Òòṣà, ọmọ Adéyẹmọ, bàbá tó ní ìrẹ̀lẹ̀ ọkàn jù nínú àwọn tí Ọlọ́run ṣe àlùbáríkà fún, tó sì ṣe kíni tí Ọlọ́run bá mi fún ní sáà yìí. Àsìkò yìí Ọlọ́run bá ló fún bàbá yìí, òun ló ní pé kó máa jó lórí wa, kì í sọgbé èèyàn, wàláì kì í sòye. Má jà sọ́lá wa àrùn. Bàbá yìí ó sọ̀rọ̀ lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ bá wa ṣí ètò yìí. A kí gbogbo wa pé ẹ káalẹ́ o. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Táíwò Bánú sọ ẹ káàbọ̀. Ọlọ́run bá mi lọ́rọ̀, Ọlọ́run bá ló lédè, Ọlọ́run bá ló láṣìírí, Ọlọ́run bá ló ní gbogbo nǹkan, òun ló nìmọ̀, òun ló lòye. Ẹ ṣá ètò yìí, ẹ jẹ́ kó délé alára, ẹ jẹ́ ó délé àjèrò. A kí gbogbo wa pé a kú kálẹ̀ o. Tó ọ̀rọ̀ lórí bí Yorùbá nation ṣe tẹ̀síwájú, gbogbo wa náà ni àjọṣe, gbogbo wa ni, kò sì ní bàjẹ́. Ẹ ṣé o. Tó lórí ọ̀rọ̀ awuyewuye lórí ti rálì Èkìtì, bàbá wa olóyè Sunday Igboho wọ́n ta ìmọ́lẹ̀ sí fún gbogbo wa tá à ń bọ̀ wá sí ibi rálì ọ̀hún. Ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ́kànbalẹ̀ wípé àjọṣe rálì yìí ni yóò dẹ̀ ní gbọ́ngbọ́nú. Bàbá wa olóyè Sunday Igboho wọ́n ṣe kíni ayé gbogbo wa, gbogbo ó sì dùn, yóò kó mú bí ìdodo ẹ̀fọn pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbà tí ì ṣe agbára èèyàn. Tó Ọlọ́run bá mi lọ́rọ̀, ọba tó ní gbogbo nǹkan lọ́wọ́, ọba tí gbọ́ngbọ́n kan sí, ọba tó lóye, ọba tó nímọ̀ jù, ọba tó lóye jù. Kó tó di pa á mọ ṣẹ̀ǹgẹ̀rẹ̀ sórí ètò lórúkọ àwọn tí àjọ mẹ́tò yìí wá. Ìyá mi Olúṣọlá Precious, ẹ mọ̀ kú kalẹ̀, Oòduà gbé gbogbo wa o. Great Yorùbá Defence Movement Worldwide TV lẹ̀ ń gbọ́. Great Yorùbá Movement TV, Great Yorùbá Defence Movement TV lẹ̀ ń gbọ́. Tábẹ́ aláṣẹ àti olùdarí ìyá wa Olúṣọlá Precious. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Mo kí gbogbo wa pé a kú kalẹ̀. Ẹ bá wa ṣí ètò yìí, ẹ bá wa tẹ like, ẹ bá wa tẹ love. Ọya kó tó di pa á mọ̀, ẹ gbóhùn bàbá wa olóyè Sunday Igboho. Mò ń bọ̀. Iṣẹ́
bàbá wa olóyè Sunday Ìgbòho ṣá bàbá ò bẹ́nìkan jà ọba ń kí gbogbo lé wàláì bàbá ò ní nǹkan kan nú gbogbo ohun tó wà lọ́kàn bàbá ojú bí Yorùbá ó ṣe tẹ̀dó àwọn èèyàn kan náà ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti dáńtà ń ṣerú kò sì sí nǹkan kan ju wípé ìlara àti ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun iná gbogbo ẹ̀ jálé lórí ṣùgbọ́n bọ́rọ̀ bá ti á rí báyìí Yorùbá àwa la ní àṣà àwa la ní ṣe àwa láwa ṣe sùúrù àwa tá à ń tẹ̀lé wọn là á ṣe sùúrù tá a fọgbọ́n ṣe torí tá a gbé dání ẹyin gẹ́gẹ́ ni kò gbọ́dọ̀ fọ́ tó bàbá wa olóyè Sunday Ìgbòho ẹ wá rí akọni ọmọ ẹ gbóhùn akọni ọmọ olóyè Sunday Ìgbòho ṣá Ìgbòho mọ̀ rẹ̀ owó bàbá dámì ò fẹ́ pọ̀n díwò èjò ikú tí pakú jẹ bàbá olóyè Sunday Ìgbòho ọlọ́run ọba mi ló ràn yín iṣẹ́ kì í ṣèèyàn ẹ máa kó wa lọ́nà ọkọ̀ lè rí kájọ délẹ̀ lérí ni toró náà ọba mi ló dirí ẹwà fákòkọ owó bàbá dámì bàbá ẹ káàbọ̀. ẹ káàsán o kábíyèsí o ẹ̀yin mọ̀mọ́ mi o ẹ̀yin mọ̀mọ́ mi ẹ̀yin bàbá mi o orúkọ mi ní Sunday Adéyẹmọ aka Sunday Ìgbòho mo kí kábíyèsí wa lẹ́kìtì aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá mo lè kí ẹ̀yin bọ́dà mi mo kí ẹ̀yin sísítà mi mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀yin mọ̀mọ́ mi mo kí olúwa àgbáyé tó wà lẹ́kìtì ìbáyé o ìbá ọlọ́run mo rọ gbogbo ẹ̀yin bọ́dà mi tẹ̀ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5 ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12 tá a máa ṣe gbogbo wa pátápátá àtẹ̀yìn náà gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta so ìdí nìyí tí mo fi sọ mọ́ àbẹ́ Èkìtì pé kọ́ mọ̀ jẹ́ ká mú on the 12 torí pé June 12 rálì wà o wọ́n dẹ̀ máa lárinrin gan ní Ògùn state wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá so ìdí tí mo fi ní kàn change ẹ̀ nìyẹn ẹ dákun mo fọ alálẹ̀ bẹ̀yìn èmi mo change date yẹn sí on the 5 mo bẹ̀yìn ẹ dákun ẹ dáríjì mi Sunday Ìgbòho ni mo ń sọ̀rọ̀ yẹn ẹ dáríjì mi èmi mo change date yẹn ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká síra lọ́kàn kájọ délẹ̀ lérí ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ mo fọ alálẹ̀ bẹ̀yìn ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rì poli dọ̀bálẹ̀ ni mo wà mo bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dákun èmi mo change date yẹn sí on the 5 torí pé June 12 rally wà ní Abẹ́òkúta ti gbọ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀yìn ẹ dákun ẹ bá ń dáríjì bàbá Èkìtì ẹ dáríjì ẹ jẹ́ ká dáríjì ra wa kẹ̀kẹ́ náà gbogbo wa ẹ má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn kájọ délẹ̀ lérí ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa ilé òní mú wa ọ̀dàlẹ̀ lójú ó tì àwọn tó là ní délẹ̀ lérí lójú ó tì àwọn tó fẹ́ dàrin wa lójú ó tì ẹ dákun ẹ má jẹ́ ká àríwọ́ dàrú ẹja ṣera wa lọ́kàn kọ́mọ̀ pé kọ̀tán di wọn ẹjọ́ àwọn tó làwọn fẹ́ gba Yorùbá nìṣẹ́ náà ti ń bára wọn jà yẹn èṣù oníwà ni wa ẹjọ́ èṣù láàlú
ó lé oríta èṣù mọ̀ sí mi ọmọ èlò èṣù mọ̀sọ̀ mẹ́lò mí gan mọ̀sọ̀ nìkan kan gbogbo wa ṣe gbogbo wa lọ́rẹ̀ ara wa ní kájọ délẹ̀ lé àjọ délẹ̀ lé lágbára Ọlọ́run ojú òní tí wàá dalẹ̀ lójú ti ẹ̀sẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kì ní Sunday Igboho ẹjọ́ ẹ̀sẹ̀ mo dúpẹ́ ẹ má bínú ẹjọ́ ẹ káàsán o kábíyèsí o ẹ̀yin màmá mi o ẹ̀yin bàbá mi o orúkọ mi ní Sunday Adéyẹmọ aka Sunday Igboho mo kí kábíyèsí wa lẹ́kìtì aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá mo lè kí ẹ̀yin brọ́dà mi mo kí ẹ̀yin sísítà mi mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀yin màmá mi mo kí olúwa àgbáyé tó wà lẹ́kìtì ìbáyé o ìwọ Ọlọ́run mo rọ gbogbo ẹ̀yin brọ́dà mi tẹ̀ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5 ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12 ká máa ṣe gbogbo wa pátápátá àtẹ̀yìn náà gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta so ìdí nìyí tí mo fi sọ mọ́ Èkìtì pé kọ́ mọ́ jẹ́ ká mú on the 12 tí ó pé June 12 rálì wà o wọ́n dẹ̀ máa lárinrin gan ní Ogun State wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá so ìdí tí mo fi ní kàn change ẹ̀ nìyẹn ẹ dákun mo fọ alálẹ̀ bẹ̀yìn èmi mo change date yẹn sí on the 5 mo bẹ̀yìn ẹ dákun ẹ dáríjì mi Sunday Igboho ni mo sọ̀rọ̀ ẹ dáríjì mi èmi mo change date yẹn ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká ṣera lọ́kàn kájọ délẹ̀ lérí ẹ jọ̀ọ́ mo fọlọ́ bẹ̀ mo fọ alálẹ̀ bẹ̀yìn ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rẹ́ poli dọ̀bálẹ̀ ni mo wà mo bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dákun èmi mo change date yẹn sí on the 5 torí pé June 12 rally wà ní Abẹ́òkúta ti wọ ẹ jọ̀ọ́ mo fọlọ́ bẹ̀yìn ẹ dákun ẹ bá ń dáríjì bàbá Èkìtì ẹ dáríjì ẹ jẹ́ ká dáríjì ra wa kẹ̀kẹ́ náà gbogbo wa ẹ jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn kájọ délẹ̀ lérí ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa ilé òní mú wa ọ̀dàlẹ̀ lójú ó tì àwọn tó láàánú délẹ̀ lérí lójú ó tì àwọn tó fẹ́ dàrin wa lójú ó tì ẹ dákun ẹ má jẹ́ káàrin wọ́n dàrú ẹ já ṣera wa lọ́kàn kọ́mọ̀ pé kọ̀tán di wọn ẹjọ́ àwọn tó láwọn fẹ́ gba Yorùbá nìṣẹ́ náà ti ń bára wọn jà yẹn èṣù oníwà ni wa ẹjọ́ èṣù láàlú ó lé oríta èṣù mọ̀sí mi ọmọ èlò èṣù mọ̀sọ̀ mẹ́lò mí gan mọ̀sọ̀ nìkan kan gbogbo wa ṣe gbogbo wa lọ́rẹ̀ ara wa ní kájọ délẹ̀ lérí àjọ délẹ̀ lérí lágbára Ọlọ́run ojú òní tí wàá dalẹ̀ lójú ti ẹ̀sẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Sunday Igboho ẹjọ́ ẹ̀sẹ̀ mo dúpẹ́ ẹ má bínú ẹjọ́. tó ẹ rí bàbá pé wọ́n fi ọmọlúàbí sọ̀rọ̀ ṣe é gbọ́rọ̀ lẹ́nu akọni ọmọ Ìgbòho ṣà ọkọ̀ Fúlàní ṣe é gbọ́rọ̀ lẹ́nu bàbá ẹ wo ọmọlúàbí tí bàbá yìí fi ń hàn nínú gbogbo ọ̀rọ̀ nínú iṣẹ́ àti wà ṣé kò wá yẹ lákọni ṣé kò yẹ lólórí ogun ẹnìkan wá máa fẹnu sọ̀rọ̀ ń yàrá bì kan wà láìtàláì yóò pa jàwọn etí ẹ̀ wà láì ọmọ àlè wo tó Ọlọ́run ọba mi wọ́n ló lọ́rọ̀ kábíyèsí rẹ ọba mi ọ̀rọ̀ ọba tọrọ yí ọba tí gbogbo nǹkan yé ìbà àwọn ọmọ wa délẹ̀ lérí pẹ̀lú àṣẹ Ọlọ́run àjọ débẹ̀ ni ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá ó ní àṣẹra wa lóṣùṣù ọwọ́ ká ṣera wa lọ́kàn ká má fààyè lẹ̀ fún jà ká má gbà fáwọn wèrè àwọn ọ̀dẹ̀ àwọn jẹkújẹ onítẹ̀m̀bẹ̀lẹ̀kún ká dàrin warú torí pé ibi tá à ń lọ ṣe pàtàkì nǹkan tá a fẹ́ ṣe nítumọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá fúnra rẹ̀ bọ́rọ̀ ṣe rí nìyẹn gbogbo èèyàn o ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ ká pàdé ní rally yẹn ní June 5 ìyẹn ní Èkìtì State gbogbo òhàlẹ̀ àti ihun àti ẹ sì mọ́ gbàgbé ti Abẹ́òkúta ní June 12 ìyẹn náà tún bọ̀ gbogbo ẹ̀ ló tẹ̀léra wọn kókókókó ló ń tẹ̀léra wọn bọ̀ bó ṣe rí nìyẹn àti ń jàjàǹgbara bọ̀ gbogbo àkàsọ̀ tó wà nílẹ̀ láti débi ògo yẹn àti gúnlẹ́yọ kọ̀ọ̀kan àádẹ́gúnjá torí pé Ọlọ́run ọba mi ló ṣèyí kì í sọ léèyàn kì í sagbára ẹnìkan ọlá Olódùmarè ni ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ká fìfẹ́ òtítọ́ hàn ẹ má jà bẹ̀rù ká má ṣágun torí pa kíkanjú gbogbo wa ajagun ṣẹ́gun ni á Ọlọ́run ọba sì lájọ jẹ ilé ìṣẹ́gun ni torí pé Olúwa gbọ́ igbe àwa níbi tá a ti ń kígbe sọ́lọ́run ọba nípa ìyà tó ń jẹ wá lọ́lọ́run ṣe gbé àwọn èèyàn ńlá jìde lọ́lọ́run ṣe gbé àwọn akọni jìde pé kí Yorùbá nation tẹ̀síwájú ṣe wá rí pàdé lẹ́ẹ̀lérí báyìí gbogbo wa náà lájọ ń wò bíi picture àjọ máa wò bíi fíìmù ó dẹ̀ máa dirí bẹ́ẹ̀ torí pé òpin sinimá yẹn á padà dùn á dẹ̀ lárinrin tá a dúpẹ́ tá a fò fáyọ̀ bó ṣe rí nìyẹn bá wa ṣe ètò yìí kó délé alára kó délé ajérò kó délé ọwọ́rọ̀gún àga kó dé gbogbo ibi tó yẹ kó dé káwá jọ rìn bó ṣe yẹ ká rìn kó lè rí bó ṣe yẹ kó rí ọmọdé ilé ojú òní tì yín gbogbo àgbààgbà ẹ ní ṣìṣe gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ ṣe
ṣèrànlọ́wọ́ fún rálì yìí tó ṣe máa lọ bó ṣe máa dùn. Gbogbo tẹ bá mọ̀ pé ẹni 1 naira ní 2 naira ní, ẹ bá wa sọ̀rọ̀ ní WhatsApp kẹ́ bèrè account number ká dẹ̀ fún yín, kẹ́ dẹ̀ ṣe kíni, kẹ́ fi nǹkan tó bá wà lọ́wọ́ yín sílẹ̀. Ara pé ẹ̀yin náà ń tẹ ìyìn rere yẹn ń tẹ̀ síwájú nìyẹn. Ìyẹn gangan ni pé ẹ̀yin náà ń fẹ́ ìfẹsẹ̀múlẹ̀ ilẹ̀ Yorùbá nation. Ojú ò wá ní tì yín, ẹ ní ṣìṣe lákọ lábo bí ìlú àgẹ̀rẹ̀ àjọ lù tí ó sì dún ni. Àṣírí wo ò ní tú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àṣírí wo ò ní tú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àjọ délẹ̀ lérí ni. Ẹ máa gbàdúrà, ẹ máa fàdúrà ran Chief Olóyè Sunday Igboho lọ́wọ́. Káwọn ọba mi kó bá wa lọ́rẹ̀ mi bàbá yìí. Èkìtì state yóò gbàlejò bítíbitì èrò ní June 12 pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ó dẹ̀ ṣe nírọ̀rùn. Ojú òní ti gbogbo wa. Ẹ má gbọ́ yọrí sọ yìí, ẹ má gbọ́ ọ̀rọ̀ àwọn wèrè, àwọn ọ̀dẹ̀, àwọn ń jọkúsọ, àwọn ń wíkíwí, àwọn ládàrú, àwọn àdàlú epo, aládàpọ̀, aládàrìmọ̀dì tí wọ́n fẹ́ bà nǹkan jẹ́ mọ́ Yorùbá nation lọ́wọ́. Ẹ má jẹ́ ká gbà fún wọn, torí pé èrò wọn ìṣe wọn wọ́n fẹ́ fi da nǹkan tó dáa rú ni. Èrò wọn ìṣe wọn yẹn wọ́n fẹ́ fi bà nǹkan tó dáa jẹ́ ni. Èrò wọn ìṣe wọn yẹn wọ́n fẹ́ fi yí nǹkan tó dáa dànù ni. Nítorí nǹkan tó dáa yẹn kò ń jẹ́ ìbínú, ó ń jẹ́ ìbànújẹ́ fún wọn. Bá a ṣe ó fọ́ wọn lórí, ni ló jẹ́ ká máa bínú orí. Ọlọ́run ọba mi ló dẹ̀ ṣèyí. Ọlọ́run ló ṣèyí, kì í ṣe ẹnìkankan, kì í ṣe agbára èèyàn kankan. Bó ṣe rírì yẹn, ẹ wò ó gbogbo èèyàn, ẹ bá wa ṣe ètò yìí torí wọn ò ní pẹ́ púpọ̀. Ẹ bá mi ṣe ètò yìí, ẹ jẹ́ kó délé alára, ẹ jẹ́ kó délé ajérò, kó tún kà àwọn ọ̀tá wa lára wípé Yorùbá nation no going back. Awuyewuye táwọn èèyàn dẹ̀ ń sọ nípa wípé àwọn Biafra fẹ́ jagun, wọ́n fẹ́ ṣe kankan lọ́ọ̀dì 31st, pé ṣé Yorùbá nation náà tẹ̀lé wọn. Irọ́ o, Olóyè Sunday Igboho tí ì ṣígun o, ẹ ní sùúrù o, ẹ jọ̀ọ́ o, ẹ fi ayé gbọ́ àyè sí ọ̀rọ̀ yẹn. Ẹ dànù tómi tíketíke, ẹ sì dànù náà tó bá ti tásìkò. Ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá Professor Banji Akintoye, aṣíwájú Yorùbá. Ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí, ẹ gbọ́rọ̀ lẹ́nu Olóyè Sunday Igboho Òòṣà Balógun tiwa. Tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ lẹ́nu àwọn yẹn, a jẹ́ pé òótọ́ lọ̀rọ̀ náà. Ṣùgbọ́n tẹ́ ẹ tí gbọ́ gbogbo nǹkan báyìí, ẹ jọ̀ọ́ ẹ dá gbogbo ọ̀rọ̀ àyésọ ọ̀rọ̀ tíketíke ẹ dànù. Ọgbọ́n àwọn olóṣèlú láti ba nǹkan jẹ́ ni. Ojú òní tì yín. Ẹ wò ó, ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá kó tó di pé a tàtà pèsè lórí ètò. Ẹ kú kalẹ̀. Ẹ káàsán o, kábíyèsí o, ẹ̀yin màmá mi o, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi o. Orúkọ mi ní Sunday Adéyẹmọ aka Sunday Igboho. Mo kí kábíyèsí wa lẹ́kìtì, aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá. Mo lè kí ẹ̀yin brọ́dà mi, mo kí ẹ̀yin sísítà mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin màmá mi. Mo kí olú àgbáyé tó wà lẹ́kìtì. Ìbáyé o, ìbáyé o, ìbọ Ọlọ́run. Mo rọ gbogbo ẹ̀yin brọ́dà mi tẹ́ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5. Ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12. Ká máa ṣe gbogbo wa pátápátá àtẹ̀yìn náà, gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta. So ìdí nìyí tí mo fi sọ mọ́ ọ̀rẹ́ Èkìtì pé kí wọ́n jẹ́ ká mú on the 12 torí pé June 12 rálì wà o. Wọ́n dẹ̀ máa lárin gan ní Ogun State, wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá. So ìdí tí mo fi ní kí wọ́n change ẹ̀ nìyẹn. Ẹ dákun, mo fọ alálẹ̀ bẹ̀yìn, èmi mo change date yẹn sí on the 5. Mo bẹ̀yìn, ẹ dákun, ẹ dáríjì mi Sunday Igboho ni mo ń sọ̀rọ̀ yẹn, ẹ dáríjì mi, èmi mo change date yẹn. Ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra, má jẹ́ ká bára wa jà, ẹ jẹ́ ká ṣera lọ́kàn ká jọ délẹ̀ lérí. Ẹ jọ̀ọ́, mo fọlọ́n bẹ̀, mo fọ alálẹ̀ bẹ̀yìn, ẹ dákun, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rẹ̀ poli dọ̀bálẹ̀ ni mo wà, mo bẹ̀yìn, ẹ jọ̀ọ́, ẹ dákun. Èmi mo change date yẹn sí on the 5 torí pé June 12 rálì wà ní Abẹ́òkúta. Ti wọ ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀yìn, ẹ dákun, ẹ bá ń dáríjì bàbá Èkìtì, ẹ dáríjì, ẹ jẹ́ ká dáríjì ra wa, kẹ̀kẹ́ náà gbogbo wa, má jẹ́ ká bára wa jà, ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká jọ délẹ̀ lérí. Ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa, ilé ò ní mú wa, ọ̀dàlẹ̀ lójú ó tì, àwọn tó là ní délẹ̀ lérí lójú ó tì, àwọn tó fẹ́ dàrin wa lójú ó tì. Ẹ dákun, ẹ má jẹ́ ká ní wọ́n dàrú, ẹ já ṣera wa lọ́kàn kọ́mọ̀ pé kọ̀tán di wọn. Ẹ jọ̀ọ́ àwọn tó làwọn fẹ́ gba Yorùbá nation náà ti ń bára wọn jà yẹn. Èṣù oníwà ni wa, ẹ jọ̀ọ́, èṣù láàlú, ó ní oríta, èṣù mọ́sẹ̀mí ọmọ ìlú, èṣù mọ́sọ̀mí ẹlòmíì gan, mọ́sẹ̀ nìkan kan gbogbo wa. Ṣé gbogbo wa lọ́rẹ̀ ara wa ni kájọ délẹ̀ lérí, àjọ délẹ̀ lérí lágbára Ọlọ́run. Ojú òní tí wà dàlẹ̀ lójú tì. Ẹ ṣé, orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Sunday Igboho. Ẹ jọ̀ọ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Tó
akọni ló sọ̀rọ̀ yẹn, bàbá wa Chief Olóyè Sunday Igboho Òòṣà. Owó baba dami ò fẹ́ pọ̀n díwò ejò, ikú tí pakú jẹ. Òòṣà bàbá méjì oṣù ò sí àfẹni tí ò bá nílé bá láyé, wàláhì tàláhì. Ọlọ́run ọba mi ni mo fọlọ́run ṣẹ̀rí ọ̀rọ̀, torí pé Ọlọ́run ọba mi náà ni òun náà ni ó sì máa jọ́ lọ́n lọ. Lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan míì mọ́, torí òun náà lọ́lọ́run. Lẹ́yìn rẹ̀ kò sí agbára, kò sí nǹkan kan tẹ́nìkankan lè ṣe sí, torí pé òun náà ló mú wa lọ sílẹ̀ lérí. Àjọ débẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ohun táwọn kan ń wí káàkiri, àwọn ẹ̀dà kan wá kóra wọn jọ, wọ́n láwọn dì sóhun Olóyè Sunday Igboho. Ẹ̀ bá ń bí ọ́ léèrè pé sáwọn bàbá àtìyá wọn, àwọn dẹ̀dẹ̀rìn, àwọn òpònú àgbàlagbà ọ̀dẹ̀. Ẹ wò ó, ẹja kó wọn dànù, ká dà wọ́n nù tíkétíké. Ọmọ àlè ò lè mọ́sẹ̀ sí ọmọ àlè. Èyí ò bá dàgbà kó wọ 80 years tó bá wà ní ọmọ àlè náà ló sì máa jẹ́, torí kò sígbà tọ́mọ àlè ò ní gbéwà rẹ̀ yọ. Ọmọ ọkọ ní dúró ti bàbá rẹ̀, tí dé kí èjò kéèkan bàbá rẹ̀ ó bàjẹ́. Ọmọ àlè ní sọ pé kí ló kù, kí ló ṣẹlẹ̀, kán bá máa dáná sún, ká dáná sún, kò sí kankan. Ṣèbọn ọmọ àlè ni ò sí tó kàn án, àfi tí òun nìkan fẹ́ jẹ. Àwọn ọmọ àlè nu àwọn oúnjẹ kújẹ ó mú kú, mò ń bàjẹ́ èèyàn oníwàkiwà ṣíọ̀ àwọn àgbòṣì. Tó adúpẹ́ fọlọ́run, Ọlọ́run ọba mi lọ́rọ̀, ọba tó láṣẹ ọ̀rọ̀. Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni no going back. Ẹ má gbàgbé, kò sẹ́ni tó lè dá wa padà sẹ́yìn mọ́. Yorùbá nation lélelélé á gbọ́ débẹ̀ ni. Oyèdìran Bámidélé àjọ ń lọ Yorùbá nation ni. Kò sẹ́ni tó lè dá wa padà sẹ́yìn mọ́. Nǹkan tá a fẹ́ la fẹ́, ẹnì kò lè fìyà jẹ wá kó tún wá máa tàn wá jẹ. àwọn ògbà Yorùbá nation no going back. Gbogbo wa ẹ jẹ́ ká jọ ṣera wa lóṣùṣù ọwọ̀. Ṣe gbọ́rọ̀ torí Chief Olóyè Sunday Igboho sọ, ṣe gbọ́rọ̀ lọ́nu olóyè pé ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká má gbà fáwọn wèrè láti dàrin wa rú. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ojú ò ní tì mí, kò ní tì yín o, ẹ̀ ní ṣìṣe. Orúkọ Ọlọ́run ọba mi, ọba àṣọkẹ́ ayé, àjọ délẹ̀ lérí ni. Mo kí gbogbo wa, a kú kalẹ̀, a sì kú múra de rálì Èkìtì pẹ̀lú àṣẹ Ọlọ́run. Yóò ṣeé ṣe fún wa. Ẹ kú kalẹ̀ o, Oòduà gbè wá, kò ní gbọ́dọ̀ rẹ̀. Share this program. Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni Great Yorùbá Defence Movement Worldwide TV olè ń gbọ́ lọ́wọ́. Ẹ ṣe ètò yìí, ẹ bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́, ẹ pè sórí nọ́mbà yẹn, àjọṣe délẹ̀ lérí ni. Ó dìgbà o, ọ̀rọ̀ bàbá láfi kásílẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀. Ó dìgbà, ó dàbọ̀. Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni Oòduà gbè wá, kò ní gbọ̀dàlẹ̀. Ẹ ṣé o fún gbogbo wa bá a ṣe ń nífẹ̀ẹ́ láti fi ìfẹ́ ọ̀sán kan ṣe Yorùbá nation, kò ní bàjẹ́ fún wa. Ẹ káàsán o, kábíyèsí o, ẹ̀yin màmá mi o, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi o. Orúkọ mi ni Sunday Adéyẹmọ aka Sunday Igboho. Mo kí kábíyèsí wa lẹ́kìtì, aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá. Mo dẹ̀ kí ẹ̀yin brọ́dà mi, mo kí ẹ̀yin sísítà mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin màmá mi. Mo kí Olúwa àgbáyé tó wà lẹ́kìtì. Ìbà yín o, ìbà yín o, ìbà Ọlọ́run. Mo rọ gbogbo ẹ̀yin brọ́dà mi tẹ́ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5. Ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12. Ká máa ṣe gbogbo wa pátápátá, àtẹ̀yìn náà gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta. So ìdí nìyí tí mo fi sọ fún bàbá Èkìtì pé kí wọ́n má jẹ́ ká mú on the 12 torí pé June 12 rálì wà o. Wọ́n dẹ̀ máa lárinrin gan ní Ogun State, wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá. So ìdí tí mo fi ní kí wọ́n change ẹ̀ nìyẹn. Ẹ dákun, mo fọ alálẹ̀ bẹ̀yìn, èmi mo change date yẹn sí on the 5. Mo bẹ̀yìn, ẹ dákun, ẹ dáríjì mi, Sunday Igboho ni mo ń sọ̀rọ̀ yẹn, ẹ dáríjì mi, èmi mo change date yẹn. Ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra, má jẹ́ ká bára wa jà, ẹ jẹ́ ká ṣera lọ́kàn kájọ délẹ̀ lérí. Ẹ jọ̀ọ́ mo fọlọ́ ń bẹ̀ alálẹ̀ bẹ̀yìn, ẹ dákun, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rì pólí dọ̀bálẹ̀ ni mo wà, mo bẹ̀yìn, ẹ jọ̀ọ́, ẹ dákun. Èmi mo change date yẹn sí the 5 torí pé June 12 rally wà ní Abẹ́òkúta. Ẹ ti gbọ́, ẹ jọ̀ọ́ mo fọlọ́ ń bẹ̀yìn, ẹ dákun, ẹ bá ń dáríjì bàbá Èkìtì, ẹ dáríjì, ẹ jẹ́ ká dáríjì ra wa, kẹ̀kẹ́ náà gbogbo wa, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn kájọ délẹ̀ lérí. Ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa, ilé òní mú wa, ọ̀dàlẹ̀ lójú ó tì, àwọn tó là ní délẹ̀ lérí lójú ó tì, àwọn tó fẹ́ dàrin wa rú lójú ó tì. Ẹ dákun, ẹ má jẹ́ ká àríwọ́ dàrú, ẹ já ṣera wa lọ́kàn, kọ́mọ̀ pé kọ̀tán di wọn. Ẹ jọ̀ọ́ àwọn tó làwọn fẹ́ gba Yorùbá nation náà ti ń bára wọn jà yẹn. Èṣù oníwà ni wa, ẹ jọ̀ọ́. Èṣù láàlú, ó lé oríta, èṣù mọ́sẹ̀mí ọmọ èlò, èṣù mọ́sọ̀mọ́ ẹlòmíì gan, mọ́sẹ̀ nìkan kánú gbogbo wa. Ṣe gbogbo wa lọ́rẹ̀ ara wa ni kájọ délẹ̀ lérí, àjọ délẹ̀ lérí lágbára Ọlọ́run. Ojú òní tí wàá dalẹ̀ lójú ó tì. Ẹ ṣé, orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Sunday Igboho. Ẹ jọ̀ọ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́.